Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lójó dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè táyé màsí wọn jẹ́. Ẹ̀rí lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ nǹkan tí a máa ń ṣe náà ni a máa ń sọ nípa ewé àti egbò. Ní àwọn kan kéékèèké báyìí tí kò pani lára. Sẹ́rí a gbé ètò ìkàlẹ̀ látara gbogbo àwọn ìrírí téèyàn ti rí, látara nǹkan mìíràn tó ti ṣèyàn rí. Torí mo sì máa ń sọ mi ò lè pa iná Ọlọ́run mọ́ra. Nígbà tí a jìnnà sílé, torí irú kíní gbogbo èyí tá à ń ṣe yìí wọ́n bí wa sínú ẹ̀ ni. A ṣe sọ pé bóyá lẹ́yìn bóyá gbàtà tó ń dàgbà tá kan tó ń wá ìmọ̀ sí, abambẹ́ ni agbọ́njúbá ni àti kékeré wọ́n dẹ̀ ti fi ń kọ́ wa ní ewé àti egbò. Jẹ́ pé tí a bá ń lọ sí oko ńgbà míì, tá bá tẹ̀lé grandpa wa lọ sóko ká tó dé oko, wọ́n lè fi ewé oríṣi bíi 10 hàn wá lójú ọ̀nà. Ewé kíní leléyìí o, ewé kíní leléyìí o, ewé kíní leléyìí o. Bá ti ní kó wájà ń bíbà yìí o, wọ́n máa fi hàn wá bẹ́ẹ̀. Ewé ni wọ́n kọ́ fi mọ̀ wá dáadáa. Wọ́n lè ní ká gún nǹkan o, tá bá gún nǹkan a máa kọ́lẹ̀ nígbà yẹn. Bẹ́ẹ̀ wọ́n ní sọ iṣẹ́ tó ń ṣe fún wa nígbà náà ni o, tó ra sì kéré. Wọ́n ní ká àwa alákàn máa ń kọ́lẹ̀, wọ́n ní ká kọ́lẹ̀. Ewé yẹn wọ́n kọ́kọ́ fi mọ èèyàn dáadáa. So bàtà wa jìnnà sílé nígbà tí a ti dàgbà díẹ̀, àwọn problem kan wá ṣẹlẹ̀ nígbà náà. Èmi kàn ń ṣeré ní online ní bí mo ṣe pàdé máa nǹkan nìyẹn India ni. Mo ṣàlàyé fún un, mo bá sọ̀rọ̀ dáadáa. Ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Sẹ́ndì àwọn nǹkan tí mo lè ṣe. Èyí tó sẹ́ndì àdúrà, èyí tó sẹ́ndì gbà han eléyìí kó fi wẹ̀ kó máa mú. So gbà tí gbogbo àwọn nǹkan wọn rò pé ẹni tó ṣe rí lè fún mi tí ò mọ̀ mí rí. So dandan, torí pé tí a bá wo ilé ayé ń sìn, àwọn èèyàn tá bá wà àwọn tó máa ń complain jù, ìdààmú, Ọlọ́run má fi ìdààmú kan ẹnì kọ̀ọ̀kan wa. Ìdààmú pọ̀ nílé ayé. Ẹlòmíì sì ní ó ti sáré. Ẹlòmíì ti sáré still náà kò tí ì rí ọ̀nà àbáyọ. Ṣé rí gbogbo irú àwọn nǹkan yìí kéékèèké yìí, ẹ má jẹ́ ká fi ṣeré. Ìgbà míì ẹlòmíì lè máa fi pé tán bá ṣe nǹkan fún òun kì í ṣiṣẹ́. Ìwọ náà dán wò fúnra ẹ. Dán wò fúnra ẹ. Tán bá ń ṣe nǹkan fún ẹ tí ò bá ṣiṣẹ́, fọwọ́ ara ẹ dán wò. Bóyá Ọlọ́run fẹ́ fi pé ìwọ náà ṣe wàhálà lórí ẹ̀ kó ṣe kò lówó. Níwọ̀n ìgbà tá a bá ti mú nǹkan burúkú mọ́, gbogbo ibikíbi tá a bá dé ń lọ, tán bá ti ń sọ fún wa pé nǹkan tá a fẹ́ ṣe fún ẹ yìí o, kíní kan báyìí, nǹkan báyìí ni ó gbé wá fún ẹ o, owó burúkú ni ó gbé wá fún ẹ o. Tó bá retí owó burúkú, mọ́ retí àìsàn burúkú. Ní dààmú lágbára Ọlọ́run. Ní tá a fẹ́ wá, òun náà ni ọ̀rọ̀ agogo, epo ọ̀bọ̀, ewé ewúro. A wá gun tí ó kúnná nínú odó. A fi ọṣẹ dúdú pò tàbí ọṣẹ funfun, àwọn ọṣẹ Ọ̀yọ́ funfun yẹn tàbí ọṣẹ Ghana a fi pò. A fi òrí a fi pò. A wá kó sínú ike. Tá bá ti kó sínú ike, tó bá lẹ́yìn ọjọ́ kẹta sọ́jọ́ kejì, ẹ jẹ́ ká máa fi ọṣẹ ká máa fi wẹ̀. A mú yẹn kó nú gbèkùn burúkú. Mo fi sọ pé ọ̀rọ̀ ẹlòmíì, ẹ nídìí nǹkan burúkú, ẹ nídìí oògùn owó burúkú, ẹ nídìí pé bàbá kan sọ pé tó bá lo kinní kan ìyàwó ẹ máa lọ, àkọ́bí ọmọ ẹ máa lọ. Ṣẹ́rí ńgbà míì, Ọlọ́run má jẹ́ ká sì rìn o. Àwọn olórí burúkú yìí wọ́n máa ń fìyàn rúgbó ni o.
olórí burúkú tá à ń sọ yìí ẹlòmíì inú wọn máa ń fi nǹkan sẹ́nu ní o wọn wàá lọ fi nǹkan yẹn báyìí sọ̀rọ̀ pé àkọ́bí ọmọ ẹ tó bá ti lò ó nǹkan báyìí ni ó ṣe o tàbí lọ mú pátá ìyàwó ẹ wá o nǹkan náà fi báyìí sọ̀rọ̀ ìwọ náà lọ wá ìgbà míì olórí burúkú wọn lè jẹ́ pé àwọn ló fẹ́ lò ó ẹ dákun ẹ jẹ́ kí a mọ̀ nǹkan tá a mọ̀ ṣe ẹ jẹ́ a mọ̀ nǹkan tá a mọ̀ bá lọ mi ò sì blame ẹ̀yin tí ẹ wá irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ mo blame àwọn tí wọ́n fẹ́ bá ń ṣe nǹkan olórí burúkú lọ́pọ̀lọpọ̀ ẹlòmíà máa sọ pé ṣèbí wàhálà ṣèbí orí ara ẹ̀ ni ó fi gbé ẹlòmíì dẹ̀ ní nínú àwọn tó ń ṣe nǹkan fún yín yẹn wọ́n lè má ní nǹkan burúkú ní máì láti ṣe fún ibẹ̀ tẹ̀yìn lẹ́tì wọ́n pé nǹkan báyìí ló wù yín lẹ fẹ́ ṣe ẹ̀yin lẹ́ bojú kòkòrò lọ àmọ́ wọn náà dẹ̀ ní tí wọ́n dẹ̀ ń wẹ́ni tí ó ṣerú ẹ̀ náà wọ́n sì fún ẹ kán lè bá máa rówó tiẹ̀ náà wọ́n sọ pé ẹrù awo ọ̀gbẹ̀rì ló ń rù Ọlọ́run má jẹ́ ká bá wọn fi orí ru ẹrùkẹ́rù ìmọ̀ràn tèmi ní fún yín ní òní Ọlọ́run déwé àtẹ̀gbò kó mọ jẹ́ àǹfààní fún wa ni kò ní ká máa fi ṣe ibi kò ní ká máa fi ṣe ìkà Ọlọ́run tó sì dá ọ̀rọ̀ agogo ó mọ nǹkan tí a mọ̀ lò fún abẹ́gbọ́ pé wọ́n fi ọ̀rọ̀ agogo ṣe fẹ́fẹ́ súpù rí ó mọ nǹkan tí wọ́n máa lò fún lórí èpè náà ló fi dálẹ̀ nǹkan tó lọ́run ò dá kò wúlò ni èyí tó lọ́run dá sórí èpè kò wúlò ni ó sì nílò tólúkálùkù tó lọ́run dá nǹkan sólúkálùkù sí lórí èpè bẹ́ẹ̀ ni ó lè rí ẹ̀rọ agogo ọ̀sìn kó jẹ́ pé fúláwà lẹ́ fi ń ṣe lọ́dọ̀ yín kò kàn mí ọ̀sẹ̀ lèmi fi ń gún lọ́dọ̀ tèmi àní dààmú lágbára Ọlọ́run ẹ wọ́ ọ̀rọ̀ mi oníjú báyìí lèmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí wọ́n jẹ́ tó bá dìgbà mi àtúmọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sí ètò kílíkù fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà àti àtẹ̀yí tàti sí torí pé ètí àti sí ó pọ̀ ju ètí àti sí lọ. ewé ń jẹ ewé ajẹ́ ewé ń jẹ àwọn lórí bá bọ́ sóhun mi lò jọ dìgbọ́ ewé ń jẹ ewé alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa.